dáná tó gbóúnjẹ kalẹ̀ tí ó gbé fún ọkọ ẹ̀ yóò ní bísímìlá. Allah. bọ́ fẹ́ gbómi kalẹ̀ yóò ní bísímìlá àṣẹ ń dun ọkọ. bọ́kọ bá ní wá ní àyíkí ọba kúnlẹ̀ yìí ní bísímìlá. kí ló dé tó ń dààmú mi pẹ̀lú bísímìlá yìí báyìí. súnmọ́ ha bísímìlá ìdí ọ̀jẹ̀ ń pa amúsọ́ tètè kábìrì ó náà. lọ́kọ́ ń bínú nípa. ọ̀dọ́ òtítọ́ wa hàn mo ti ní ìṣẹ́jú 5 sí 7 náà ni. bàbá. yọ̀ǹda àwọn àgbàlagbà níkàlẹ̀ iná àtẹ́yìnáka èyí tí a máa fi béèrè àlékún àlàáfíà fún bàbá wa mùkádàmù àgbà. wọ́n ní kí a tó wí náà ní àárọ̀ yìí ọba tó ní àlàáfíà lọ́dọ̀ kó bá ṣàlékún ẹ̀ fún wọn. àmín. ẹ̀rọ àṣẹ ọlọ́run ní yọ àlàáfíà kúrò ní ọ̀rọ̀ tiẹ̀ náà. àmín. ẹ̀já ṣe é kó hóyàn mú. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar inna kafaynaka al-mustahzi'in inna kafaynaka al-mustahzi'in inna kafaynaka al-mustahzi'in فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم. آمين متى متى. آمين 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 يا الله. àwọn tí a ṣe wọn ní akéwìn àti náà gbàgbọ́ fúnra wa náà. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. wọ́n ní àfarabalẹ̀ nítorí ọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للذي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين صدق الله العظيم. ẹ dákun ọ̀sẹ̀ wẹ̀ gbọ́dọ̀ tó bí ládùúgbò yìí ni ẹlẹ́ẹ̀kẹta kájọ́ lókè dáadáa. kí wọ́n farabalẹ̀ nítorí ọlọ́run. náà ẹ̀sítàzì. àwọn àmọ̀kádàmù àgbà bíi ṣe wọ́n gba ìyọ̀ǹda bàbá ìmáàmù àgbà bàbá al-Imam al-Fulani wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá làwọn yọ̀ǹda bàbá ìmáàmù al-Malawi wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá al-Imam al-Gambari wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá wa dọ̀kítọ́rù wa ajánásí àgbà wọ́n ní sẹ́ yìí náà yọ̀ǹda khalifa kòkéwù tòní àfàràbà náà gbogbo Kwara
wọ́n ní ṣe yọ̀ǹda àbá imam ní àdúgbò táwa yìí wọ́n ní ṣe yọ̀ǹda àbá salati ṣe yọ̀ǹda àbá wa dọ̀kítọ́rù wa ti ń darí wa ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan ẹni owó àbá mùkádàmù àgbà lẹ́kọ́ fi síde ní yàyà bí bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ sẹ́mi náà bí n ti ń wọ ìyàyé báyìí owó ẹni ọkọ̀ wọ àpò mi àbá ìmáàmù sàrùmí ni ẹ̀ tí bọ́ọ̀ ń tóbi fún mi àṣẹ òwò abúgbé nǹkan wá yà mí lẹ́nu àbá ìmáàmù sàrùmí àtẹwà tó lè kárí ọmọ àlùbáríkà níjọ́ míì ń fi owó wọn bẹ̀rẹ̀ owó ìtúwárí owó wọn kẹ́yìn lálẹ́ ìtòsùn tangilé jìnnà láago mẹ́wàá ń gbà mí ìkàrí fóònù mi lọ́kẹ̀ tó ni kí n bá wo báyìí ní wàá rí i pé ìmáàmù sàrùmí wọn dẹ́bìtì rẹ lówó tí ò ṣe é sọ ọlọ́run bá dúró tì wọ́n o mọ kírẹ́dìtì mi ẹ̀yìn bó máa dààmú yẹn jẹ́ ni wọ́n kírẹ́dìtì mi yọ̀ dààmú yẹn yà rẹ̀ lẹ́bàá rí i pé owó wọlé ọba àbúgbé ni wọ́n kírẹ́dìtì mi kí ni mo máa ń yà mí lórí pé àwọn ọlọ́yẹ ká máa fún àwọn àgbàlagbà yìí lówó èyí ṣe tí wọ́n tún fún wa ìtọ́ wọn yà mí lọ́wọ́ àwọn jìṣì ni pé máa bá káàntì fi ṣèdọ́dọ̀ wọn bí ìṣe ń sọ yìí wọn ò sì ní ṣe é sóòpè tábà ní bóyá bí wọ́n mọ nọ́mbà ni àkáǹtì ní ìmọ̀wó fi lọ́dọ̀ wọn ọlọ́run mọ́tò àbá ṣe ilẹ̀ṣẹ̀ olóore o. ọba àwọn àgbà sọ ibùdó bàyá ni wọ́n ti bí yàn wọ́n ní sẹ́ yọ̀ǹda ọba àwọn sàláàtì ẹ̀jẹ̀ ń wí báni gbogbo tí sàláàtì sẹ́ yọ̀ǹda Amirul Muhadirin ọmọ àlùbáríkà àbá àwọn ọlọ́sàn àbá àwọn yálàtì gbogbo àwọn àgbàlagbà àbá àwọn gèrè ọba imam bàbá wa sàrùmí bàbá wa gbogbo àwọn àgbàlagbà níkàlẹ̀ ẹ dákun bàbá wa káàtì bí ẹsẹ̀ òun bàbá wa ní kọ̀rọ̀ ọlọ́run bá ń fẹ́ràn yín wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá wa àgbà àlẹ́ àmání wọ́n ní sẹ́yìn náà yọ̀ǹda jẹ́ńkò dókítọ̀ gbogbo kálukú wọlé ní ọba yọ̀ǹda kan náà ọba yìí bàbá amẹ́gàgì wa fúkú àti gbogbo ẹbí. láti sọ̀rọ̀ ọlọ́run ni o. world best. ọlọ́run kọ́ yọ̀ǹda fẹ́yìn náà o. ṣé wàá Ìdírísù gbàgbà àna wọn nílé bàbá wa sásìlì zambo ọ̀gá níjà àgbà yọ̀ǹda gbogbo yín. naam. torí n ti ń lọ lẹ́wọ́n fi dákẹ́. ìgbọ̀rọ̀ mọ́gbà. marhaban bi sadati ahlan. aminu. marhaban bil qailina adidan. aminu. Allahu akbar Allahu akbar. bí an bá ti ń pèrò tí a máa wí nù. marhaban bi salati ahlan. wa bil qailina. kọ́dà bá a ti ìṣètò tá a kì í àṣẹ ni máa wọlé o. nítorí eléyìí. àfáwà àgbà ọmọ àwọn ẹni ọlọ́run àfáwà tìdíbodò àgbà ìyọ̀ǹda wọn kódà 100,000 iná ni wọ́n ànọ́ǹsì lówó tìdíbodò ni èmi àti tìdíbodò ti sọ̀rọ̀ kẹ́ nísìnyí tó máa bọ̀ wá ó ní tó bá di lálẹ́ òní bí àwọn àmùkádàmù àgbà máa retí ansẹ̀tì fóònù tó tún èmi nìkan ló sọ fún kọ̀sọ́fẹ́ lómi ṣe wọ́n rí tẹ́ ń lò tẹ́lẹ̀ ṣàgbéfé mi. àbí à ń kọ́ ni ẹ sì gbọ́ dìbí ti kọ́ńtàtì kó ń bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. bàbá bàbá àgbẹ̀rẹ̀ yìí. ètè bí mà pé gbogbo ẹni tẹ̀lé wo lè ní wọ́n. irony ni wọ́n ké fún o èyí sọ lè dídí o. àmọ́ bí o ti rí mo wí o gbogbo bí kálukú ti máa ṣe lọ́ọ̀lọ́ọ̀ ti gbé kalẹ̀ gbogbo adé tẹ̀lé wa mi tí wọ́n ti ń ṣe lọ́ọ̀ tí wọ́n nu. bẹ́ẹ̀ bá sì farama déédéé bẹ́ẹ̀ farama pé kí wọ́n mú un mú un. àwọn àlùbáríkà bọ́ọ̀ bá ti ń bọ̀ ẹ bá wùlẹ̀ gbé ìyàdọ̀ ọmọ ọ̀dọ̀ mi straight kákùmọ̀ pé. ẹ dákun nítorí ọlọ́run ìṣẹ́jú mẹ́ta náà nílò àbí márùn. Allah. nípa ẹ dákun èyí tí ẹ jẹ́ alárùkùránì. Allah. àwọn àkànni wọn wí fún Káírò pé àwọn ó bùn wọn lówó kí wọ́n lo ìṣẹ́jú márùn kí wọ́n má fi dákọ̀ ànábì. Allah. ìṣẹ́jú márùn. bọ́ọ̀ bá lè
ṣèṣẹ́jú márùn-ún tó ní dákun ànábì. mílíọ̀nù táwọn ò fọ. níta fọ ni. ó ṣeé ṣe bí wọ́n lo ogún ìṣẹ́jú ní ìyẹn lẹ́nu ìgbìyànjú bá ń dákun ànábì kò ní ṣe sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ọ̀rí adákẹ́ ètí ìwé. mọ́nà ní kàmá mínísítà ájú Abdulkabir Yakubu wọ́n ní Yorùbá ànábì kó lóòkè. sallallahu alaihi wasallam. abalikẹ́sìmí Murtala Busra Isa. Muhammad fẹ́rẹ́rúwa ana ẹ̀tẹ́kẹ́ sí wọn kó àkínà Togo. ẹ dákun ẹ tó dákun gbogbo ntọ́ náwó ní ìlú ni ẹ kú eríire o. Allah. bàbá yìí jókòó jókòó. ẹ ṣeun. ẹ kú eríire. àmọ́ ọ̀gá eríire bẹ̀. ẹni tí wọ́n bá fẹ́ gba kéwú ẹ̀dùn Àlùkùránì nínú. tààrà kálukú wa sàn tó ń yà yín ni fáwọn ọmọ oníwòlíì mà. ẹ̀dùn Àlùkùránì nínú. ìmáàmù ti bẹ̀rẹ̀ lóko tiwọn látò ní taari. bísímìláì mélòó wọn ní àṣẹ. 12. ó dijó ta pàdé lórí lájú náà ti ń bá bọ̀ tẹ̀ ní àṣẹ bísímìláì 12. ẹ ń bọ̀ láti ìgbà ìmáàmù jẹ̀rin Ahmada àwa ti ń bá a bọ̀ àmì ò tí ì gbọ́ bísímìláì 12 láti àdúrà bẹ̀rẹ̀ bísímìláì náà ìwọ́tọ̀ ọba fojú ọ̀ndarétì rẹ̀ ó ṣera rẹ̀ pátápátá korogodo. bàbá ìmáàmù àdáhùn lọ́wọ́ yàtọ̀ wù. ìyàwó ń jẹ́ tọ́lọ́hún ọkọ náà lóhùn gbà tọ́lọ́hún àmọ́ mùnáfíkì mùsùlùmí ni. kó o fi ọ̀rọ̀ wọn kọ́gbẹ́ nípa. kọ́gbọ́n ni o. bọ́ba wa dáná tó gbóúnjẹ kalẹ̀ tí ó gbé fún ọkọ ẹ̀ yóò ní bísímìláì. Allah. bọ́fẹ́ gbómi kalẹ̀ yóò ní bísímìláì àṣẹ ń dun ọkọ. bọ́kọ̀ bá ní wá ní àìkí ọba kúnlẹ̀ yìí ní bísímìláì. kí ló dé tó ń dààmú mi pẹ̀lú bísímìláì báyìí. tún máa ha bísímìláì tí ọ̀jẹ̀ ń pa amúsọ́ tètè kábìrì ó náà. lọ́kọ́ ń bínú nípa. ọ̀dọ́ ó ti tó wà hàn mo ti ní ìṣẹ́jú 5 sí 7 náà ni. bàbá mo náà bí kí ọkọ wa ní mo fẹ́ tẹ́ sí bísímìláì rẹ̀ o. títí ẹ máa wíwùn. ọwọ́ á ní kó bá òun gbé owó sọ́dọ̀ yọ gbà lọ́wọ́ rẹ̀ ó ní bísímìlá. bàbá ìmáàmù ló gbọ́ ẹ̀ tẹ́ dálẹ́nu ẹ̀ sì gbọ́dọ̀ mọ́ máa wí o. kálùbáríkà ò lè máa pọ̀ lọ́lù yìí. ó gbà lọ́wọ́ rẹ̀ yóò gbé kalẹ̀ nù yàrá rẹ̀ ó ní bísímìlá. ó ní jọ́ mẹ́jọ wọn gba dúkìá ní lọ́wọ́ rẹ̀ ó bọ́sà ìfúnmi ó ní bísímìlá. ọ̀rẹ́ ìyàwó rẹ̀ lọ́jà kí ọ̀rọ̀ ra nǹkan ó ní káwọn ọmọ ilé rẹ̀ ọ̀lọ́ túlé rẹ̀ kó gbé bísímìlá owó òun wa. ẹ lọ jí owó ní wá lẹ́yìn rẹ̀. wọ́n sì gbé wá wọ́n sì gbé fún ó sì gbé pamọ́ síbi tó gbé pamọ́ sí. ó ní ìyàwó mi wá lọ́ọ́ bá ń gbówó tí mo gbé sí ọlọ́dọ̀ wa. ṣèbíjọ́ mẹ́jọ lẹ́gbẹ̀ẹ́. ìjọ mẹ́jọ lẹ́gbẹ̀ẹ́ ó ní ẹ̀sán àtọ̀ lọ́ọ́ bá ń gbé ọmọ fẹ́ lò ó. ó débi tí ó gbé bísímìlá namusal akbar Jibrila lọ gbé owó ní mi tí kàtá ní gbèsè lọ́ọ́ dá padà síbẹ̀. bísímìlá. ìbátan nílí bàbá wọ́n sọ lẹ́nà máàlì á. ó ti tó. dára kí n bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì Allah. gbogbo ẹni tí wọ́n bá ń ṣe séwù fún àwa ká ní ṣé wọn alímì ló ní nǹkan rẹ̀ wọ́n kò lọ́ fún níbi tí wọ́n bá dé tí wọ́n bá ṣe séwù ọ̀dà nínú òye ọ̀dà lólóyè ọba ni. àwọn tó ní séwù wọn nu o àwọn ni wọ́n kápẹ́ rere kalẹ̀ sílùú yìí nítorí ilé gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́ mo ti wílẹ̀ kan ẹ̀sà náà. wọ́n yìí bá tàkà dúníyà. báyé bá bọ́ mọ́ yẹn lọ́wọ́ ayé dìndín ó sì bọ́ mọ́ yẹn lọ́wọ́. wọ́n ní dáhùn bẹ́ẹ̀ kẹ́ ẹ mú lọ́nu ni gbogbo àtàwọn àyàn yín lórí ta wá bí ìyàwó àwọn àfukù. ìfà tàkà dúníyà. bí kò bá bọ́ mọ́ ọ lọ́wọ́. wọ́n ti kù náyìn kíra. gbogbo òdẹ́ra rẹ̀ ọ tẹ̀léra wọn gbogbo ẹ̀ tẹ̀lé. jẹ́mídì
fojú rẹ̀ jíjú ẹ̀ máa lójú. ìtọ́pọ̀ máa lọ́wọ́ ni wọ́n ní ọmọ kàákú kò iná ilé ilé máa. ayélu ló máa wá ibi. káyọ̀rù ni màá wá ibi. alukurani ní pàtàkì kósùmínì àyàtà ayé yọ kátó ọba ti súnmọ́ alukurani bẹ́ẹ̀. ikun tàṣà fẹ́ kiri. tọ́ba ti pọ̀ wòlí ṣe ni o. fọkùsìmínì àyàtà. àyà kan náà ti tó ọ mbẹ́. bọ́ ọba sì rí i tó ọ̀fẹ́ kọ́ máa dáhùn ojú rẹ̀ gbolẹ̀ àyà kan ti tó ọ mbẹ́. tọ́ ọ fẹ́ náwó gbẹ̀yìn ayé rẹ̀ tọ́ ọ fẹ́ máa yáwó kì àyà yọ kan náà. àyà olówó amúnú àwọn àyà ti bẹ́ẹ̀ nù kúránì. bàbá òun náà lọ́lọ́run fi gba Mùsá lẹ̀ kọ̀sádùn àánú àtàwọ́rá kò sí nù Ìnjílà kò sí nù Sẹ̀búrà gbogbo ojúlà tọ́lọ́run sọ kalẹ̀ kọ̀sádùn àánú. àfòfin òfin bí Mùsá ti kú ọlọrin tó dé Mẹ́ẹ̀dúgùrì ó tó jí ọwọ́ bàrà rẹ̀ ńlọrin ó ní Allah ìka ẹ̀mí ìdíkà ó bá di pé wọ́n lọ ń dààmú mi báyìí táwọn amali wà ní mùsùlùmí ó bá di pé ẹgbẹ́ mi ní dààmú mi tẹ́ fẹ́ bí ọ mo fi nǹkan náà bí ọ. ìrìdúdí wù ilé yìí. gbàǹtà padà gbẹ̀dẹ̀ amúdi ti sa ìsìnmi ọlọ́run lé lé. ẹ wo ọlọ́run ní bọ́sẹ̀gbẹ́ kan bẹ̀ wọ́n. jẹ́ fún ọlọ́dúnrún. jẹ́ fún ọlọ́dúnrún lọ bọ́sẹ̀ yìí ní iyyaka na'budu wa iyyaka nasta'in. ó wí òun ló ní ọmọ yẹn tó ní ó wí ó sì wí ó sì sùn Mẹ́ẹ̀dúgùrì ó sì bára rẹ̀ Mẹ́ẹ̀dúgùrì nítorí eléyìí ẹ̀ náwó al-Qur'an wassalamu alaykum wa rahmatullahi. ọtún gbọ́dọ̀ ń gbóbi wọn dáadáa. ibo ni bàbá pariwo àfihàn sí. bàbá àmọ́mọ́ àgbà wọ́n ní fún èyí tí ara mọ̀kánàmọ́ àgbà ṣe yìí. ọlọ́run mọ́sàájẹ́ ṣe pẹ́ o. ọlọ́run kó má fà yín yọ láàrin wa nísìnyí. gbogbo àwọn tó ń bẹ láàrin wa bíbẹ yín tẹ̀ ń bẹ láàrin wa. ìmọ̀lẹ̀ ni ìmọ̀nà ní èyí ọlọ́ndàkùn àwọn àgbàlagbà tí wọ́n sẹ̀yìn ilẹ̀ ọlọ́mbà wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ọlọ́run náà tẹ́ iná kan fún bàbá wa dáńbọ̀ lókùrọ̀ Allah fún àgbàlagbà tó sẹ̀ wọ́n lẹ̀ bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولا ودموتين تينه ولا مصري بعد لإيلاف الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم من الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين وأنك آمين 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 يا الله بران قرأ وأن كنا لساقوين وأدوا بعد أن kára lọ síbi èyí tó kù ní ètò lánàá tá a sì tún tó gbé ẹ̀bùn ní àmúwá mẹ́ta lóko bàbá mẹ́mùtà nínú a sì tó gbé ẹ̀ ó sì wà ń bẹ̀dẹ̀ sí a sì máa lò lọ. bàbá mẹ́mùtà ní bísímìláì méjìlá a ti tó gbé ẹ̀ a sì máa lò lọ ọlọ́wọ́ tó dé ọlọ́wọ́ lẹ́yìn. bàbá adámbọ̀ ló parí ọ̀rọ̀ sí pé ẹ máa náwó Al-Qur'an owó ẹ̀ láfẹ́ gbà báyìí kókì gbogbo ntọ́ ní látàárọ̀ times 12 rẹ̀ ṣé nípò méjìlá bisimilayi tí bàbá fi bẹ̀rẹ̀ òun lọ nání sí àgbowó kí wọ́n bí Al-Qur'ani fáwọn ọmọ oníwèlímà bàbá olórí ẹbí ọlọ́run tí ń ṣe fún yín tẹ́ fìfì kára náà kò ní padà kò ní sọ pé òun ò ṣe má afẹ́ gbowó Al-Qur'an owó kan bí Al-Qur'an síwájú bàbá wa mọ́mọ́ àgbà fún olú Ìlọrin síwájú bàbá àmọ́mọ́ àgbà ní Mọ̀lẹ́ síwájú bàbá àmọ́mọ́ àgbà ní Gàmbàrí síwájú bàbá ajánásí síwájú bàbá arọ́gbà náà àkọ́kọ́ òkèṣẹ́ Kùránì tí wọ́n kọ lọ nílé àpàyà láyàwó mú ọjà àbúkú ẹni kí wọ́n kó káàsì ẹ̀bọ̀ transfer lè gbá ma àkáǹtì náà sì ń bẹ̀ o èmi náà etí ìdápẹ́ wọ̀ sí tèmi Bismillah owó kágbá kéwù káfarabalẹ̀